tètè wọn bọ̀wọ̀ fún rẹ̀ labalábá wọn ajúbà ẹyẹ oko àgbẹ̀júbà kwẹ̀kwẹ̀ àgbẹ̀ tí ò bá júbà kwẹ̀kwẹ̀ ọkọ̀ àṣà lójú ẹlẹgbẹ́ ẹjẹ́ lọ ẹjẹ́ ilé ọmọ ọlọ́jọ́ bí ẹjẹ́ ilé ẹnìkan mi òní gan ni làwà táwà kálítù Àjọkẹ́ ń sọjọ́ rí aya Ọládé Fatai okú ọdún oníwà tútù ẹni ire gbogbo ọjọ́ kọkànlá oṣù kìíní ṣe bí lọ́jọ́ bí rẹ lọ́lá Olúwa kó o kó tó mọ owó tí kò lé arán lọ lọ́lá Ọlọ́run Olódùmarè òní kánjú kú jọ̀lí jòkì ó ti sọdún èyí kọ́ lọ́run jẹ́ oṣù èyí tó pọ̀ Àjọkẹ́ ṣe bó lólùfẹ́ rẹ̀ ọ̀wọ́n ìyẹn làwà Fatai ló pè mí bò ń kẹ́lẹ́ ọlọ́mọ aláṣẹ wa bá ń kaya mi wá bá ń kìyàwó mi ọ̀wọ́n wá bá ń ka eré lọ́ọ̀dẹ̀ ọkọ aya tó fẹ́ mi dénúdénú ẹni re olùbánidámọ̀ràn tí ò lẹ́lẹ́gbẹ́ Àjọkẹ́ ṣe kí n má tẹ ọkọ rẹ mọ rírì rẹ ó ní kí n sọ fún ẹ pé àgọ́ fọwọ́ pa òní tìrí àdàgbà ó mu ní tòsí òyàwó á níyà yín lọ́lá Olúwa kẹjọ pọ́nmọ́ owó tí kò lé arọ́ ó wá ní kí n kí ẹ ó ní kí n kí ẹ kì í délédélé ọyá já ilé bàbá rẹ járe bí wọ́n gbé bí ọlọ́mọ ìdòkú òjìnà débi ká wá wọ mọ́tò níbẹ̀ kó bá wá dé ó yẹ ká lè jẹun ìyẹn nílé ìyá rẹ bí wọ́n gbé bí ẹ lọ́mọ Àjọkẹ́ okú ọdún ọmọ àtòkú mọ́rẹ́kẹ̀ ọjà ẹ̀ńbẹ́yìn lọ́ máa fi lé kókó ẹ̀ńbẹ́yìn lọ́ máa lùlù gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bọ́kẹ̀jà ilé bàbá yín ogun oníjàjà kó borí ìtòkú láyé bàbá yín lọ́ máa rọ́kú lọ́rùn ogun tó bá gbìyànjú láti jálé ìtòkú wọn a máa sókun jẹ ní okú ọdún ọmọ Òṣùpá ti yé Ọ̀yọ́ dìde abẹ́rẹ́ mọ́ tutù okú ọdún ọmọ Aládéyẹmí ìsoko pẹ́sì ilé ọmọ oníṣẹ́lẹ̀ tèlè ní àbàbà tó bí ẹ lọ́mọ ìwọ ti sọdún èyí kọ́ lọ́run jẹ́ oṣù èyí tó pọ̀ ọdọọdún ní sákóruwé ọdọọdún lẹ̀wá wá ọdọọdún ló sì mọ bẹ lọ́lá Ọlọ́run ẹyẹ jẹ́ ká ilé ìyá rẹ̀ jẹ́ iṣẹ́ tí Ọládé rán mi táwa kálítù Àjọkẹ́ okú ọdún ọmọ ìjẹ́mọ́ àkómọ yín ará àtàgé pọ́mọ ológùrò ni wọ́n ń kílẹ̀ abá tó bí ẹ lọ́mọ okú ọdún ọmọ èdè ní òní kùdìyàn tó dé lẹ́yìn rẹ̀ lóní gbàgede Àjọkẹ́ okú ọdún ọmọ onílẹ̀kùn mẹ́rìnlélógún èyí tó yé wọ́kàn ilé bàbá yín òní máa má pẹ́ ọlọ́bàmọ̀ kòkó ní kí jẹ́kọ́mọ jẹmọ̀ ó sọ̀lẹ̀ ilé okú ọdún ọmọ ẹ̀sọ́nú ẹ̀sọ́ òde èyí tó yé wọ́kàn ilé ọmọ àkómọ yín ọmọ onílẹ̀ ilé ọmọ ọ̀sọ́lẹ̀ ọmọ erúwé ilé àbá òjùmọ̀ mọ̀rọ̀ lẹ́kìtì Àjọkẹ́ mo wá kí ẹ kú ọdún ọmọ olódòdẹ àbá tó bá lè tí ò gbọ́dọ̀ lẹ́nu tó bá lẹ́nu ti sàlẹ̀ àjò ilé ọmọ arílẹ̀ budo ilé ọmọ arí bàbá lọ́sùn ilé ọmọ sọ́kànlú òyìnlẹ́gẹ̀rú ọmọ àṣẹbí ọba èmi wọ lọmọdé yẹmí pupa ìyàwó ẹ̀ pupa àlọ́ òkú ọdún ọmọ òjì kùtù mẹ́rin kùtù bàjẹ́ ọ̀gẹ̀gùdàlì bẹ́ẹ̀ ni olóbìnrin lé ọjọ́ abájà òjẹun ọjọ́ abájẹ ìyàrí kòkó aya Fatai ọ̀yá tẹ́wọ́ jẹ́ ń súre fún ẹ omi wọn lára ẹja lọ́wọ́ Ọlọ́run owó ò ní wọ́n ẹ ọ̀dà àtọ́ kì í dá àwọn ọlá ò ní wọ́n ẹ a ò ní gun orí ká tó kálá a ò ní gun orí kàkà tó kákàn ìwà tá òṣùwọ̀n gbogbo ayé ló sì ń fẹ́ tata káyé fẹ́ sówó káyé fẹ́ sọ́mọ lọ́lá Ọlọ́run ìwọ ò ní tètè kú ó sì tẹ́lẹ̀ yìí pẹ́ torí bá lẹ́ ò bá lẹ́ òrò yìí fò àkànmọ́gbó kú àwọn ìṣẹ́ ẹlẹgbẹ̀rún ọdún láyé kárí ẹni lọ́lá Olúwa ọdọọdún làárọ̀ gbọ́ ọdún làárọ̀ àwùjọ ọdún làárọ̀ bì lórí àtẹ ìwọ mọ bí abẹ ní bẹsùn àwọn àtẹlẹsẹ̀ wọn a sì máa bẹ̀rẹ̀ ìjẹ́ olólùfẹ́ rí ọ̀wọ́n Fatai Lọ́ládé ló ní kí n pè yí kéré délé ọmọ aláṣẹ ló kọ tèmi àbá yín tí ò ní méjì ó ní ẹ̀rí bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.